My people, my people. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lelelelelelelele ṣe wà. Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, èmi ọmọ yín Madam Ṣadé, Abẹ́ni tí ò lọ́gàá Ọlọ́run lọ́gẹ̀. Hey guys, my name is Adekola, aka Asake Oni Bread. My name still remain Babatunde Usman, aka Okele. Bàmọ́ tún ti gbédé kí ni mo gbédé òun náà nìkan tẹ́ mọ̀ jẹ dẹni. Nǹkan tẹ́ mọ̀ jẹ la gbédé. Kí ni mo gbédé yẹn? Ẹ tún máa wò pé kí ni mo tún gbédé. Ẹ wo ìgbádùn tí yín òun náà ni wàhálà tiwa. So a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni. Àṣírí ni o. Ẹ fẹ́ mọ̀. Ibẹ̀ lẹ ti máa tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ. Ìwọ just subscribe sórí Foresight TV YouTube. Foresight TV ló ń pè é. Ẹ má gbé kúrò, ẹ má yí kúrò ń bẹ̀ nítorí pé nǹkan tó ń ṣe ń bẹ̀ nǹkan tó máa kọ́ ni lọ́gbọ́n. Bó jẹ́ skit ni tó máa pa yín lẹ́rìn. Bó jẹ́ movie ni kò yé yín tó máa stand by síbẹ̀. Subscribe to Foresight TV on YouTube, like, comment and bam 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 bam. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún. Aago gbọ́ràn tó máa dún sí i nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀. Ó fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ just subscribe sí Foresight TV. You will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we take. You meet me there. Endorsement is a Foresight and everything Foresight is in go. They go. Endorsement. My name is Steve. Love you all. Don't touch it. Foresight TV is the best for you to watch. Subscribe now. You know I love you. Olúwa wà pẹ̀lú ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. Yeah. Things say they're white. Báyìí sí àlọ́ kò sún ọ ṣùgbọ́n ò ní ajá ju àná láàrin yẹn lọ. Onínúnú blessing onínú blessing onínúnú 70 years old man. blessing kíde ṣé nítorí kíní tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ló ṣe wá rí mi ni mo wá di ẹni àìjí kí báyìí bí èpo ẹ̀gúsí báyìí. Ìdè smoke ìbú. ṣe bí lọ́jọ́ yẹn ọmọ nígbà tá a ti ṣe déédéé nǹkan tí a fẹ́ ṣe tán tí mo wá ní wípé máa ṣe transfer o cashless ló dá wàhálà alẹ́ cashless ni ṣó wá rí bá a ṣe ríra lẹ́nìí padà báyìí tí Ọlọ́run tún jẹ́ kí ẹ̀mí mi kí n tún rójú kí n tún rí ẹ tí mo tún fojú kan àwọn ìbejì yìí. Are you playing? tí mo fojú kan àwọn ìbejì sórí torí nílé ayé mi tó bá ti gbé àwọn ìbejì dé mi lọ́wọ́ báyìí kí n máa gbé wọn jó báyìí inú mi máa ń dùn ju nǹkan àrí ẹ̀sìn kò ní dá nítorí àwọn ìbejì tó bá ti kó wọn lé mi lọ́wọ́ báyìí nǹkan tí mo wáyé wá ṣe nìyẹn nǹkan tí mo dìde ìwà ni torí nǹkan náà ń ṣe dìde ìdámí ní ìbejì tí mo bá ti kó wọn dání báyìí tí mo máa ń gbé wọn jó báyìí ìwọ wá sọ dédé wọn bá fẹ́ báyìí máa ṣe lẹ́sẹ̀ ni o kò ní kúrò níbí o lípì àdósì ibẹ̀ náà ni máa ti ṣe bless. Things say they're white. For my people, my name still remain Babatunde Usman, aka Okele. Ẹ wo ìgbádùn tí yín òun náà ni wàhálà tiwa. So a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni. Àṣírí ni o. Bẹ́ẹ̀ lè share ẹ̀. Ibẹ̀ lẹ ti máa tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ. Ìwọ just subscribe to Foresight TV on YouTube, like, comment and bam 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 bam. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún gangan ẹ jẹ́ kó dún. Foresight TV òun ni YouTube tí a tún gbé dé. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀. Ó fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ just subscribe sí Foresight TV.
you will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You made media endorsement. Is a Foresight and everything Foresight is in go. They go endorsement. My name is Simi. Love you all. Did I know you? Blessing. Blessing. Torí inúnú iná ni. Torí inúnú ini. Dede wo bá fẹ́. Torí inúnú. Are you okay? Did I know you? Àyíkó èlé tó yẹn ń bóró owó ni. Gbèsè ni mo dẹ̀ máa sọ. Àwọn kò jẹ́ kí n kó. Mo má ṣe báyìí. A ní kó má bínú bí. What is happening here? Is this stupid man? He's harassing me. Hey, this one. Yes. Kéde tó fẹ́ lè sí eléyìí. Àbúrò rẹ ní ẹ̀gbọ́n rẹ ní ọ̀nkú ẹ̀ ní àbí ọ̀nkú Are you talking to me like that? kí n ṣe lè tó fẹ́. You are talking to me like. Kọ́dà àbúrò mi kó kúrò orí àgbàlagbà méjì sọ̀rọ̀ ó dùn bí agùnmá nìyé o wá dé bí o wá ń ṣe kí ni. Kọ́ wá bí ìgbà yìí. You slept with me. Bí mo ti wí. Young woman, you slept with me. May God not Èmi let them ni make yóò. you kill you. O rí ewu lórí mi. You slept with me. Kó kúrò ibi kéèké ṣe lè. Bí mo ṣe ń wíjà sórí. Mr. Man, you slept with me. You slept with me. Kó o máa ṣe. Adam, Oga, what is dinner all about? now this you are a stupid man. I did arrest madam. I did follow and I did talk. They slept with me. He slapped you, Oga, I slept with me. and what did you do to him? Oga, I know. I don't wait your order. I don't do anything. Damn, Borobaka. Finish him! Teba mo bu. Man, yes, sir.